Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín bó ṣe ń lọ lórí pápá Orísun. Ẹ̀yin náà ti rí bó ṣe ń lọ ti Nàìjíríà láwa ẹ wípé láti bí ìjẹjọ láti last week ọ̀rọ̀ Nàìjíríà yìí náà láṣà ń tẹnu mọ́. Ó nídìí o alágbẹ̀dẹ wa tó ń lurin lójú kan àmì lórí torí pé eré orí pápá ti orílẹ̀-èdè Nàìjíríà òun náà gbọ́dọ̀ gòkè àgbà. Gbọ́dọ̀ gòkè àgbà ọmọ mi kan ló ń sọ fún mi Daddy, èmi náà fẹ́ play ball. Mo no da, ṣùgbọ́n sẹ́tà ń ṣe lọ́wọ́ jẹ́ ká ṣe tán. Kán lè rí ojú ráyè ti pé orí pápá Nàìjíríà. Wọ́n tó bá lọ gbá bọ̀ báyìí, England ni a máa fẹ́ tí ẹ̀ sí o tàbí China. China tẹ̀ dá báyìí. Orí bẹ́ẹ̀ ni ló dùn báyìí. Ẹ ń dùn lọ́wọ́. Báwa dẹ̀ ni pààrọ̀. Mo wà lọ́dọ̀ èèyàn kan. Wọ́n kàn díjú bù báyìí ni pé èlò ló fẹ́. Gbà. Mo wà lọ́dọ̀ èèyàn kan mo ní wọ́n ní Mikel Obi ó ti wà ní China ó no da. Mo ní Oscar wọ́n náà ti wà ní China ó no da. Mo ní nínú àwọn pléyà kan òun náà tún ti ń palẹ̀ mọ́ àti máa lọ China. Mẹ́ta báyìí ló ń tún fojú sùn. Nígbà tó máa bọ́ wọn ò ní kí ló wí. Ó ní kí ni pírọ́blẹ́mù China kí ni pírọ́blẹ́mù China gbogbo nǹkan ní China gbogbo nǹkan ní China ṣé líìgì náà tún ti di China sí i. China league wà o China league wà láti ilẹ̀ má jẹ́ kí yẹn dá ẹ láàmú. Mo mọ̀ pé ìwọ náà máa ronú pé bóyá kò di ẹ̀ lọ China. Àmì àìwọ́n tẹ̀sí wọ́n kàn ìwé kan wá nǹkan pé àìtí mo fẹ́ wọ́n ní wọ́n kọ́ èdè China chuan han yuan han. Èmi ti kọ̀ mo ti ń sọ China gan. Má jẹ́ àmú yẹn lẹ̀ ẹ́ tí ń wo pé wo la tún wà ìtàbá tún ní ká fi China bẹ̀rẹ̀ ọjọ́ yìí náà ni gbogbo ẹ̀ ló ṣe déédéé ara wọn. Ṣùgbọ́n bíi táwa náà ni wípé líìgì àgbà toríire ti orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìdíje tí wọ́n ń gbá wà rí pé wọ́n ń gbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ òpin ọ̀sẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n léyìí tó ń gbá yìí àárín ọ̀sẹ̀ ti wà méjì láàrin ọ̀sẹ̀ gan ló ní ọ̀sẹ̀ tá a fẹ́ lò tó lọ ń kẹnu bí pé wọ́n ti gbá wọn fẹsẹ̀wọnsẹ̀ nínú wọn. Bẹ́ẹ̀ ìdíje dẹ̀ tún wà ní òpin ọ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ láti ní ìlọ yìí náà ìdíje tún wà. Tó bá wò akọ́nimọ̀ọ́gbá fún Ifeanyiba ìyẹn yọ Preko ó pariwo pé bí Asemenga ṣe pariwo nígbà yẹn pé ojúlódé o wọ́n fẹ́ pa Asemenga òun àti Padeo wọ́n yóò wẹ̀ sí pariwo pé báwo lè ṣe líìgì báwo lè ṣe àfíṣọ́ líìgì àgàgà nígbà December kéèyàn gbá líìgì tán ní on the 21 kó tún wá gbá lọ́n the 23 ọjọ́ wo ló fẹ́ sinmi àwọn 24. irú ẹ̀ náà ti ń ṣẹlẹ̀ sí Manchester United báyìí. ní àìpẹ́ yìí wá rí pé bọ́ọ̀lù 4 ni wọ́n ti gbá láàrin ọjọ́ 10. Kò dé ṣe pé bọ́ọ̀lù tó ń gbá níbi tó súnmọ́ra wọn bíi kí MFM kó lọ bá Wiki Tourist gbábọ̀ kí Ifeanyiba kí MFM kó lọ sí Ifeanyiba kí Enugu Rangers kó wá sí Rẹ́mọ wá rí pé ìrìn àjò yẹn jìnnà síra wọn yàtọ̀ sí pé ó wá nọ̀sẹ̀ ìdíje 4 láàrin ọjọ́ 10 tó bá kà síra wọn wá rí pé ó ti wọnú ara wọn jù tí ó dẹ̀ yẹ pé lẹ́yìn pé ó máa fún wọn ní nǹkan tá ń pè ní fatigue ọ̀pọ̀lọpọ̀ wọn wà rí pọ́pọ̀lọpọ̀ wọn ò tún ṣe dáadáa tó kó mọ̀ dé pé nígbà tá a wò pé líìgì wa ti ń tẹ̀síwájú injury ni wọ́n máa fún àwọn players wa tó bá di wá mú pé ó mú injury wa nígbà tí gbogbo tíìmù wa ní injury tán mélòó ló fẹ́ ṣe mélòó ló fẹ́ gbá ló fẹ́ ṣe dáadáa wọ́n wá rí pé ìkanra ló máa bọ́ sí fún wọn ìkanra ló máa bọ́ sí oníkálukú á fẹ́ wọ pé injury ṣe wà kí n ṣáà rí pé mo jáwé olúborí àti gbogbo àkò nígbà tán ni máa fà wàhálà. Nǹkan tèmi ń wò láàrin èèyàn kọjá wípé lóòótọ́ ó máa fẹ́ máa bíbí àbí injury àbí nǹkan kan ṣùgbọ́n nǹkan tí tèmi ń fojú sùn láàrin èèyàn kọjá wípé ṣe mọ̀ pé ìdíje ó yẹ kó ti bẹ̀rẹ̀ láti December ṣùgbọ́n wọn ò tètè bẹ̀rẹ̀ díje irú ẹ̀ náà dẹ̀ máa ń ṣẹlẹ̀ ní àwọn ìdíje láwọn òkè òkun náà káàkiri tí wọ́n bá tètè bẹ̀rẹ̀ wọ́n á wọ àárín ọ̀sẹ̀ láti fi dí àwọn ibi tó bá dàbí pé kùdìẹ̀kùdìẹ̀ fẹ́ wà torí pé gbogbo wọn tá ń sọ ilọ̀ ni wọ́n ní kàlẹ́ndà o tí wọ́n ń lò wípé ìgbà báyìí a gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ìgbà báyìí a gbọ́dọ̀ ṣe báyìí ìgbà báyìí a gbọ́dọ̀ ṣe báyìí. tó dẹ̀ rántí pé CAF náà àjọ CAF máa gbé kàlẹ́ndà wọn sílẹ̀ fún CAF Champions League. Bẹ́ẹ̀ni. wà á dẹ̀ di pé bákan náà ni FA Cup náà wà. táwọn náà gbàǹbí wà á rí pé gbogbo wọn gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ẹ̀ balance gẹ́gẹ́ bí sọ pé ó yẹ kó ti bẹ̀rẹ̀ ní ọdún tó kọjá ṣùgbọ́n látàrí àwọn kankan àbí kejì wọ́n tún sún síwájú. tó fa ìdíwọ́. wọ́n gbọ́dọ̀ jẹ́ kí wọ́n ṣe kó jẹ́ pé wọ́n tètè sún àwọn díje yẹn papọ̀
tó bá máa fi yánsìn àwọn díje yẹn ó máa bọ́ sí bó ṣe yẹ kó bọ́ sí ṣùgbọ́n wọ́n fẹ́ tẹ̀ láti bíìtì àwọn àsìkò kan kó má dípò máa jẹ́ pé òun ló máa tún jẹ́ kí ó mú ìfàsẹ́yìn nígbà tó bá máa fi dòpin ìdíje líìgì á wá jẹ́ pé òun ló tún máa lọ mú ìfàsẹ́yìn torí pé oníkálukú wọn náà ni wọ́n ní nǹkan tí wọ́n ń ṣọ́ ń bẹ̀. tó bá téèyàn bá dẹ̀ ní nǹkan tó ń ṣọ́ dọ́dọ́gbọ̀n ní kó yẹ kéèyàn mójútó àwọn nǹkan tó wà níbẹ̀. tí a bá lọ bẹ̀rẹ̀ báyìí tí a tètè mú gbárùkù tí ìyẹn ni pé tọ́hún ṣe fíṣọ̀ ìbọn ìṣe yẹn wà á rí pé nígbà tí wọ́n máa yá ó ṣeé ṣe kí àjọ CAF kó sanction LMC àbí NFF tọ́hún bá ṣe bẹ́ẹ̀ nítorí pé kàlẹ́ńdà tó wọn bá fún wa kò gbọdọ̀ sí kankan tó gbọdọ̀ yẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Enugu Rangers ní Fáyìnbá àtàwọn kankan wọ́n ń ṣojú wa náà ní CAF Champions League tọ́dẹ̀ ìpín wọn máa bẹ̀rẹ̀ náà láìpẹ́ tí wọ́n máa dẹ̀ ti fún wọn ní kàlẹ́ńdà kò dẹ̀ sí gbọdọ̀ sí tó bá wo ní last season wà á rí pé èyí bá níbi bí ayò bíi mẹ́ta tí wọ́n gbà tí wọ́n fi lẹ̀ tí wọ́n nítorí pé wọ́n gbọ́dọ̀ lọ dá CAF lò wọ́n wà so ìkọ̀ọ̀kan náà ni gbogbo ẹ̀ tó yẹ pé àwọn fíṣọ̀ yẹn wọ́n gbọ́dọ̀ ṣe báyìí kó lè di pé gbogbo ẹ̀ kó lè kẹsẹ̀ járí dáadáa. kí gbogbo ẹ̀ kó lè kẹsẹ̀ járí dáadáa òun náà ni àwọn NFF àti LMC ṣe lọ́ṣẹ̀ pa ìmọ̀ pọ̀ wípé ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí torí wípé gígún báyìí náà ló gbúdọ̀ máa gún mo ní ẹ jẹ́ àfọkànbalẹ̀ gbogbo ẹ̀ ló máa gún gbogbo ẹ̀ ló dẹ̀ máa jọra wọn ṣùgbọ́n ẹ jẹ́ ń sáré já yín sí kí ni nǹkan tí mo fẹ́ já yín sí òun náà ni wípé ìdí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wà ní òpin ọ̀sẹ̀ yìí tá a bá lọ sí ilẹ̀ England ìyẹn ní English Premier League lọ́hùn FA làwọn fẹ́ gbá Football Association òun làwọn fẹ́ play mbẹ́ ní tiwọn kí ni nǹkan àwọn wo ló fẹ́ kojú ara wọn Manchester United ó máa kojú Wigan Athletics nígbà tí Liverpool tóun náà máa kojú Wolverhampton tí Blackburn tó máa kojú Blackpool ẹ̀yin náà ti mọ̀ pé black làwọn yẹn nígbà tí Burnley máa kojú Bristol Chelsea máa kojú Brentford tí Crystal Palace máa kojú Manchester City nígbà tí Middlesbrough máa kojú Accrington Stanley tí Lincoln tóun náà máa kojú Brinton nígbà tí Oxford United tóun náà máa kojú Newcastle United tí Rochdale tóun náà máa kojú Anfield Town bẹ́ẹ̀ ni Tottenham máa kojú Wycombe Wonder nígbà tí Southampton tó máa gbéná wojú Arsenal onóhun ò bẹ̀rù àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé nílẹ̀ England lọ́hùn nìyẹn nígbà tí ajá white tiwa náà bá máa gbéra ó possible kẹ́ lọ bá wa pàdé nílẹ̀ England ṣùgbọ́n torí nǹkan tá à ń ṣe lọ́wọ́ ilẹ̀ Kòròdú lẹ ti máa lọ bá wa pàdé àbí bẹ́ẹ̀ kọ́ ni. nǹkan ní ìṣẹ́jú kan sí kejì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ Liverpool ó pàdánù pẹ̀lú 1-0. Southampton. Sásí ọwọ́ Southampton. Bóyá kí àwọn aráalé náà máa wo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bó dẹ̀ jẹ́ pé 9 minutes ló fi pàdánù ṣùgbọ́n tá a bá wo ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta ní Liverpool ti pàdánù léraléra báyìí. Wàá rí i pé igi kan kì í dágbòjì tó máa ń sọ yẹn ọ̀pọ̀ ọgbà míì kì í ṣiṣẹ́ fún ìdíje bọ́ọ̀lù àfẹsẹ̀gbá tó bá wo Barcelona tí Messi bá jáde níbẹ̀ tí ó bá gbá bọ́ọ̀lù wàá rí i pé kò sí bó ṣe máa ṣe ipò abala ẹ̀ ó máa yọ tí Ronaldo bá sí lórí pápá abala ẹ̀ máa yọ kò ń ṣe pé dandan tó bá wà lórí pápá wọn kì í nà wọn o àbí wọn ń gbá ọ̀mì o nígbà mi àti nígbà tí Ronaldo tó wà lórí pápá tó nà wọn àti nígbà tí Messi wà mẹ́ tó nà wọn ṣùgbọ́n tó wọn bá sí ń bẹ̀ rárá ó máa tún nípa wàá rí i pé Sadio Mane tí Liverpool pàdánù sí ọwọ́ AFCON ó máa fún wọn níṣòro kan tí kò tí club kan risk ẹ̀ ni kò tí ì dé padà bó lè sọ wọn kàn bí bóyá lórí ètò àbí bomi wípé kan tí ọkùn ẹ ti kúrò ní Liverpool Barcelona lọkàn ẹ wà wá rí pé ìṣedédé wọn ń sìn kò fi bẹ́ẹ̀ múnádóko bó ṣe tó ti tàtẹ̀yìn wá injury dẹ̀tún wá ó tún wá wà nínú nǹkan tó ń ṣe wọn torí ibi táwọn fojú tẹ́lẹ̀ ní pé tó bá tẹ̀ ń ṣe Chelsea Liverpool láwọn wò pé ó ṣe ń ṣe kí wọ́n gba dé ìdíje EPL tá a wà lọ́wọ́ ẹ̀ wá rí pé pẹ̀lú gbogbo nǹkan táwọn wo 8 points tí Chelsea kan fi ń last náà a rí pé ó dàbí ìgbà tó yẹ pé kákú gbé ìdíje òun fún Chelsea ni ṣùgbọ́n Chelsea náà ń la àwọn ibìkan tó máa là kọjá tó bá lè la àwọn ìdíje yìí kọjá wá rí pé méjì tó fẹ́ kojú tó bá lè là kọjá
ẹ jẹ́ ká lọ gbádùn ìdíje fún wọn ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí Liverpool ṣe lọ́wọ́ mi ò rí Liverpool yẹ ibẹ̀ tó ní nǹkankan mú. èmi ń wò pé Chelsea ti lọ sórí òkè sẹ̀gọ̀dọ̀gọ̀ ó wá ń pariwo bí ẹni tí ilẹ̀kùn mòlú ẹ̀ mú lọ́wọ́ kò ń ṣe ilẹ̀kùn dáńfó ilẹ̀kùn mòlú ẹ̀ ó pariwo pé bàbá mi o kò dẹ̀ ń ṣe pé àwọn náà déédéé pariwo wọ́n wò pé problem lílé táwọn ò bá gba kíní torí wípé wọ́n ti ní pọ́ìntì tó pọ̀ àwọn nǹkan tó wá fẹ́ là kọjá yẹn òun ló gbé Conte lọ sórí òkè sẹ̀gọ̀dọ̀gọ̀ àtàwọn ọmọ wípé wọ́n pariwo bí ẹni tí èyí ńlá rè o Arsenal rè o Liverpool rè o bàbá mi o ó yá mo ti dé mo fẹ́ gbá ni lọ́rọ̀ mi mo lé mo bá mo fẹ́ gbá padà wọ́n pariwo tó wọ́n gbóhùn àdúrà sókè ni o torí pé ó ṣe kókó àwọn ọmọ ẹgbẹ́ Chelsea gan kígbe ń ta ní pé àdáwà làwà ẹnu tọkàn máa ń jà jù náà ló máa ń dùn mí ṣùgbọ́n ẹ jẹ́ àmà ṣe gbogbo ẹ̀ ní wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ẹ má fọ́nbù ẹ má fakọ sí ẹ má gara jù torí wípé àwọn nǹkan náà sì wà lẹ́yìn tó ń ṣe kí ni tí wọ́n ń prepare àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà Liverpool ìrètí sì wà fún ẹni tí a bẹ́ lórí kó tún lè máa ṣe kí ni kó máa jẹnu múyẹ́múyẹ́. wọ́n lè wà ní top 4 ṣùgbọ́n top 4 yẹn lágbára top 4 yẹn lágbára ó ní agbára torí kàtẹ́kọ̀ọ́ mú Chelsea kúrò ń bẹ̀ a mọ̀ wípé kò sí àtàwọn tààkànfẹ́ parọ́ Chelsea Arsenal máa wà ní top 4 gbà pé a fún Chelsea ní adé ìdíje gẹ́gẹ́ bí torí kò gbá kankan gẹ́gẹ́ bí agbára gbọ́dọ̀ wà ńlẹ̀ bẹ́ẹ̀ ni a fún adé ìdíje EPL ṣùgbọ́n ká má ti sọ bẹ́ẹ̀ náà tán o wọ́n kí mo sọ pé 8 points péré tí wọ́n fi ń la Arsenal yìí wọ́n máa kojú Arsenal wọ́n máa kojú Liverpool tó yẹ pé àwọn méjì wọ́n máa kojú Tottenham tó yẹ pé àwọn méjì wọ́n lágbára. Tàbá sọ pé àwọn yẹn máa kojú àwọn nǹkan báyìí wọ́n pé àwọn Arsenal náà sì ní àwọn tó máa kojú gbogbo náà ló sì ní máàsì tó máa lù. òun náà ni mo sọ pé pẹ̀lú wọn. gbogbo wọn ló sì ní máàsì tó máa lù. ó kọjá 8 points pọ̀ ó pọ̀ láti sáré dé bá. odidi bí ayò mẹ́ta ni. ọwọ́ tí Chelsea dẹ̀ wà mi ò rí wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ń pàdánù ayò mẹ́ta. mo ṣe ní ó máa lágbára díẹ̀. tó bá ń ṣe pé bóyá bàbá Ìjẹ̀bú bá lọ ń ṣe pé ewé mi tún lè yẹn bó ti dé báyò. bó ti rí adédìde APL bó jẹ́ FA a lè fún Arsenal náà ní FA kó fi ṣararin dín. ó dáa tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni Arsenal wọ́n fẹ́ fún pé kó fi ṣararin dín tí wọ́n bá ti fún kó fi ṣararin dín tẹ́ wọn pé gbogbo ẹ̀ náà bàbá tún gba kọ́ọ̀pù nìyẹn o ẹ̀yin náà ti mọ̀ yàtọ̀ sífe tí wọ́n fi ń ṣe kíni tí wọ́n fi ń mu àwọn nǹkan tí wọ́n ń mu yẹn ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ jẹ́ adókè lọ́hùn náà tá a bá padà dé kí n wá já yín sí kí láwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Syria kí láwọn nǹkan tó wà ní Bundesliga ìyẹn ní German League kí láwọn nǹkan tó wà ní La Liga ìyẹn lọ́dọ̀ àwọn Barcelona lọ́hùn ní Spain gbogbo ẹ̀ ni mo máa já yín sí ẹ ṣe àfọkànbalẹ̀ ẹ fa àpèrè tẹ̀dí tàbí kí ẹ fi ìdí tẹ àpèrè gbogbo ẹ̀ náà ẹ má gbàgbé nǹkan tẹ gbé sórí náà kó bá a má jóná à ń bọ̀ ẹ kú kalẹ̀. C'est un véritable choc, un classique même du football africain qui se joue désormais ici dans ce stade de Franceville entre la Tunisie et le Sénégal. Choc entre deux des 3 meilleures nations africaines au classement FIFA. Beaucoup d'ambition du côté du Sénégal d'Aliou Cissé. Et le Siam Youssef, c'est bien frappé, recherché, la tête qui va passer juste à côté. Avec notamment ces 4 victoires consécutives. Ça s'est bien fait de la part de Keita Baldé, le relais qui a fonctionné. Kouyaté qui a pu récupérer l'accélération. Sadio Mané, le bon ballon. Ouais, penalty. Il a signalé. Le point de penalty, il me semble désigné ou non par monsieur Sidi Alioum. Il a été désigné ce point de penalty pour cette faute. À revoir expressément mon cher Xavier, on va revoir ce très très bon ballon à la base, c'est le ballon perdu de Lamar. Et non, il n'y a rien à dire. Il n'y a absolument rien à dire. Pour cette faute sur Chekou Kouyaté, Laymen Abdenour. L'attaquant des Reds, Sadio Mané, le contre-pied, parfait pour tromper Ayman Matouti, 1-0. Le bilan est plus que positif. Attention à cette déviation avec Akashi qui a échappé à la vigilance de la défense sénégalaise. La frappe ne sera pas cadrée. C'est bien travaillé. La tête de Karim Bouchi et 2-0 en faveur des Lions de la Teranga qui font déjà le break. Peu avant la demi-heure de jeu, l'explosion du peuple sénégalais. 2-0 en
sera effectivement pour Maloul. C'était bien frappé. Les uns derrière les autres. C'est parti pour Keita Baldé. C'est encore une fois la tête. Bon siffle de Mamberan. Une déviation de Nakashi avec Sniti. Le bon affaire Msakni dans la surface. Elle a oublié Wabi Kazri. Il était con. Ça a quand même manqué cruellement de précision et de puissance. Si c'est vrai que le puissant semblait être la solution. Wabi Kazri.